Mo kí n káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn àti òwe Yorùbá. Lágbára Ọlọ́run Olódùmarè ibi tó rọrùn yóò máa kọ sí èmi àtẹ̀yìn. A ti ń fèsì sí àwọn ìdáhùn kan lórí ilẹ̀ Ìlọrin. Mo rò pé ẹ́písòdù kẹta la wà yìí. Mo jẹ́ ká mọ̀ pé ìlú Ìlọrin kì í ṣe pé ó kàn ṣófo. Ó ti jẹ́ trade route, ọ̀nà okòwò tí wọ́n ń gbà láti òkè ọya wá sí Ilé-Ifẹ̀ láti wá ṣòwò. Mo sì fi ìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú àwọn àwárí ohun ìjìnlẹ̀ tí àwọn awúlẹ̀ wa tàn tá ń pè ní archaeologist tí wọ́n mú jáde, tí wọ́n sì sọ pé ó ti lé ní ẹgbẹ̀rún 4 ọdún. Ohun tí wọ́n rí ń bẹ̀, mo sọ bó ṣe rí pẹ̀lú ohun tí wọ́n rí ní ilé Ẹ̀dùn Ọdẹ ní Ilé-Ifẹ̀. Ojúwe àpòdí Ẹ̀dùn Ọdẹ fún wa. Nínú ẹ́písòdù kejì ni mo tún sọ nípa bó ti jẹ́ pé ilẹ̀ yìí ti wà ń bẹ̀, ó sì wà lọ́wọ́ àwọn kan. Tẹ́ bá rántí mo dárúkọ àwọn ìgbómìnà. Tá bá ń sọ̀rọ̀ ìgbómìnà, ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé ilẹ̀ ìgbómìnà pọ̀ títí tó fi lọ́wọ́ ń tà ń pè ní Èkìtì, Kwara lónìí. Ara ilẹ̀ ìgbómìnà wà ń bẹ̀ tí wọ́n sì mọ ara wọn bí ọmọ Àmàtàgèsì tó jẹ́ bàbá ńlá wọn. Mo sọ ti Àrẹ̀sà, mo sì sọ ti Olúgbọ́n àti bí àwọn méjèèjì ti jẹ́, tó jẹ́ pé bẹ́ẹ̀ bá wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yìí, ìgbómìnà tí Àmàtàgèsì, Olúgbọ́n àti Àrẹ̀sà, Ilé-Ifẹ̀ náà la lè wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ. Kò sí nínú wọn tí ó pìtàn rẹ̀ tí ò ní pọn pé Ilé-Ifẹ̀ ní orísun àwọn. Lónìí a tún fẹ́ tẹ̀síwájú. Ohun tí a ṣàfẹ́ fìdí rẹ̀ múlẹ̀ ni wípé ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni. Àwọn tó sì jẹ́ ìpìlẹ̀ rẹ̀ Yorùbá ni wọ́n. Ṣùgbọ́n mo ti sọ fún yín pé àwọn èèyàn a máa sún fún ara wọn. Alágbára sì máa gba ìlú. Alágbára máa ń gba ìlú. Mo dúpẹ́ fún àwọn ìbéèrè tí mo rí gbà. Ẹnìkan sọ fún mi ohun tí bàbá kan sọ. Bàbá yìí jẹ́ ọ̀kan nínú àwọn ẹlẹ́sìn tí mo bu ọ̀wọ̀ fún púpọ̀ nítorí pé wọ́n máa ń ka ìwé, wọ́n sì máa ń ṣe ìwádìí ìjìnlẹ̀. Ṣùgbọ́n gbogbo ìwé tí bàbá yìí kóòtì nínú tí ẹni ẹ sọ kò kóòtì ìwé tí bàbá ti ẹ̀ gangan kọ. Ṣé tí bàbá ń sọ ni pé àwọn mọ̀ ju bàbá àwọn lọ, àbí tí bàbá àwọn kọ kò wúlò, kò wà relevant? Ṣé rí ìmọ̀ràn tèmi kàn fẹ́ fún wọn ni pé ibi tí bàbá ẹni bá jẹ pẹ́pẹ́yẹ mọ́, ibẹ̀ ni kẹ́ ẹ̀ jẹ mọ́. Bàbá wa ò jẹ orí pẹ́pẹ́yẹ, kò jẹ́ sí pẹ́pẹ́yẹ, ẹ má jẹ́ káwa náà jẹ kọjá bẹ̀. Mo sì sọ fún wa pé ṣé rí àwa ẹlẹ́sìn, yálà ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, ẹlẹ́sìn Mùsùlùmí, lóòótọ́ a mọ̀ nípa ìtàn, ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú láti sọ lọ́nà tí ó mú ìfẹ́, tí ó mú wá. Mo bu ọlá fún Ọlọ́run lára bàbá wa Taofik Akéwùgbà Gold. Gbogbo nǹkan tí bàbá yìí máa ń sọ kìí ṣe láti dàlúrú, láti mú kí ìfẹ́ kó jọba ni. Yóò sì ní ìwádìí ìjìnlẹ̀ téèyàn lè wá, téèyàn lè dìmú nínú. Dára tí ẹni tó pè mí sọ ni pé wọ́n sọ wípé wọ́n máa ń pọ́n àdá ni, wọ́n kì í lọ àdá, wọ́n máa ń pọ́n irin, wọ́n ì lọ irin. Rárá o, Yorùbá máa ń lọ àdá lórí òkúta lílọ̀. Yorùbá máa ń lọ àdá. Wọ́n ní bàbá sọ pé ẹni tó Yorùbá kì í pọ́n àdá, Yorùbá máa ń lọ àdá. Yorùbá máa ń lọ àáké, Yorùbá máa ń lọ ọ̀kọ̀ tí wọ́n ó lọ ẹnu rẹ̀. Lílọ̀ ń tá bá ti gbé irin, tá gbé òkúta kalẹ̀, tá ń gbó lórí ẹ̀, lílọ̀ ni. Bí ìgbà tí a lọ ata, lílọ̀ ni. Yorùbá ń lọ̀dá, Yorùbá ń pọ́nrin. Tọwọ́tọwọ́ ni mo fi fèsì sí ohun tí wọ́n sọ pé ẹ sọ bàbá. Mi ò tó láti correct ohunkóhun tẹ́ bá sọ, ṣùgbọ́n tọ́rọ̀ bá dé ní òótọ́ ẹ jẹ́ á sọ.
bàbá yín ti kọ ìwé tí wọ́n sì kọ nípa Ìlọrin. Èmi náà rí fídíò yẹn, mo ń retí kẹ́ẹ̀tì ẹ̀ kóòtù tí bàbá yín sọ nǹkan kan. Bàbá Mustapha Subulunu àwọn náà kọ̀wé sọ nǹkan kan pa wọn àti àwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Even Madam Fodio pàápàá kọ sọ nǹkan kan nípa rẹ̀ tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ pé Ìlọrin o ìlú Yorùbá ni. Lílọ irin, mo ti sọ pé a máa ń lọ àdá, a lè lọ àáké, a lè lọ ọ̀kọ̀. Lílọ irin, àwọn kan sọ pé wọ́n ń lọ irin ńbẹ̀ ni, wọ́n ń pèsè irin. Ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ nítorí pé ìran wa a ti mọ̀ nípa wíwa irin tútù, wíwa bàbà, wíwa òjé, wíwa gold láti nǹkan bí lẹ́gbẹ̀ẹ́ ọdún sẹ́yìn. Nítorí náà tá bá sọ pé wọ́n ń lọ irin ńbẹ̀, wọ́n ń pèsè ohun ìjà irin. Mo rántí pé bàbá wa àná Kábíyèsí Adéyẹmí Alówólódù bí irin, Ọba Lámídì Ọláìwọlá, wọ́n sọ nípa Ìlọrin pé ó jẹ́ ibi tí Yorùbá ti ń pèsè nǹkan ìjà bí irin. Wọ́n máa ń po irin ńbẹ̀. Ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀, kì í tiẹ̀ ṣe kó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ nítorí títí di ìgbà bàbá wa Àtìbà àtọba tẹ́lẹ̀, Aláàfin àkọ́kọ́ tó jẹ ní Àgọ́ Ọ̀já tó di Àgọ́dọ̀yọ́ tó wá di Ọ̀yọ́ lónìí. Ìlọrin ti jẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Òtù Òjìrè, Ìbàrìbà, Tápà tí wọ́n ti ń kọ́ iṣẹ́ ogun. Nítorí náà Ìlọrin kìí ṣe èdè Fúlàní. Ibi ó ti ẹ̀wù ká wá sí o, bóyá wọ́n lọrin, bóyá wọ́n porin, bóyá wọ́n pọ́nrin. Irin èdè Yorùbá ni. Lónìí ẹ jẹ́ ká wo àwọn èèyàn bíi mélòó kan. Lára àwọn tí a fẹ́ wò ó ní ẹni tá à ń pè ní Ládirin. A sì wo arákùnrin kan tí wọ́n ń pè ní Òjó Ìṣekúṣe. A sì wo Álímì. Ta ni Ládirin? Nígbà tó tó àkókò kan a ti ń bọ̀ ńbẹ̀ nítorí pé a lọ síwájú, a tún wá sẹ́yìn, a tún mú ìtàn wọnú ara ló ṣe lè yé wa. Nígbà tó tó àkókò kan Ọ̀yọ́ Empire ti fìdí múlẹ̀. Ẹ má gbàgbé Ọ̀rànmíyàn ló dá Ọ̀yọ́ Empire sílẹ̀. Tá bá ń sọ̀rọ̀ Ọ̀yọ́ Empire, Ọ̀yọ́ ọ̀gbà náà ó dọ̀yọ́ ni, ó kọjá Jẹ́bà, ó kọjá Odò Ọya. Èmi débọ̀gú, mo débọ̀gú, mo sì rí Damanzani is a professor of history. Tani Damanzani ẹni tó wà nípa ètò ìtàn. Mo rọ ẹ̀yin bàbá wa nílẹ̀ Òtù Òjìrè láti jọ nílé Ifẹ̀, mo sì rò pé bẹ́ẹ̀ náà ni a ní Ìkédù níbi tí à ń kó àwọn ohun ìṣẹ̀ǹbáyé àti àwọn ìwé ìtàn. Ẹnìkan béèrè ṣé Yorùbá ní bá ti ń kọ nǹkan sílẹ̀? A ní o, kó tó di pé òyìnbó dé, bóyá tí wọ́n bá fọwọ́ kàn wá, bóyá bá ti ju ìta wà yìí lọ. Damanzani jẹ́ kó di mímọ̀ fún mi pé nígbà tí Ọ̀rànmíyàn dé ibi tó gbà rí títí tó fi dé ibi tí à ń pè ní Old Ọ̀yọ́ Empire, àgbàkú ibi tí wà mẹ́ títí di ìsinyìí. Nígbà tí agbára Ọ̀yọ́ tó gbìnà yá tán, Ìlọrin bọ́ sí abẹ́ Ọ̀yọ́ Empire. Ó ti kúrò lọ́wọ́ Olúgbọ́n, ó ti kúrò lọ́wọ́ Àrẹ̀sà, ó ti kúrò lọ́wọ́ Ìgbòmìnà, ó wá bọ́ sí ọwọ́ Ọ̀yọ́ Empire. Àkókò yìí ni ọkùnrin kan tá ń pè ní Òjó Ìṣekúṣe tàbí Òjó Oníṣekúṣe. Àwọn kan sọ wípé Òjó Ìṣekúṣe wọ́n ní ọmọ Ìgbòmìnà ni, àwọn kan sọ pé ọmọ Ìjẹ̀ṣà ni, àwọn kan ti ẹ̀ dárúkọ ìlú Ìlọ̀tà pé ọmọ Ìlọ̀tà ni. Àwa tí a bá mọ bàbá wa olórin Kébé Kwara, Kọ̀nítì Àyìnlá, Kọ́láwọlé Àyìnlá, ọmọ Ìlọ̀tà ni bàbá wo kí yí o, ẹ̀mí yágùn o, ọmọ Ìlọ̀tà ni bàbá. Àwọn kan sọ pé ìlú Ìlọ̀tà ni Òjó Ìṣekúṣe ti wá. Kí ni iṣẹ́ Òjó Ìṣekúṣe? Òjó lórúkọ ẹ̀, ṣùgbọ́n iṣẹ́ rẹ̀, ìwà rẹ̀, ìṣe rẹ̀ òun ló mú kó ní orúkọ tá ń pè ní
Òjó ìṣekúṣe. Wọ́n ròyìn Òjó ìṣekúṣe débi pé ó fẹ́ràn obìnrin, a máa fi bá bóbìnrin lò, ṣùgbọ́n wá ṣe ilé tó burú jù, ó bá ọmọ bíbí rẹ̀ sùn. Ló mú kí Aláàfin kó rán ẹnìkan tá à ń pè ní Ládẹrin. Ládẹrin ọmọ Ìjàbàtà ni. Lákòókò tá à ń wí, ìlú Ìjàbàtà ó wà lábẹ́ Àrẹ̀sà. Ọmọ Ìjàbàtà ni wọ́n rán láti lọ ṣàkóso bẹ̀. Yàtọ̀ sí eléyìí, oríṣiríṣi ìwà ipá ló ń wáyé láti ọ̀dọ̀ àwọn Tápà Núpé, tí wọ́n sì ń ba dúkìá àwọn ìgbómìnà jẹ́, torí pé ìgbómìnà, Ìrẹsà, gbogbo wọn ti wà ń bẹ̀, títí lónìí wọ́n wà ń bẹ̀, ṣùgbọ́n àkóso ló kúrò lọ́wọ́ àwọn kan. Gbogbo àwọn tó sì ń bọ́ sí lọ́wọ́ náà Yorùbá ni wọ́n rán Ládẹrin. Àwa tá bá mọ ìlú Ìjàbàtà lákòókò náà, àwọn akọni ló ń wá láti Ìjàbàtà. Ọ̀rọ̀ tí ń bọ̀ ń bẹ̀, àti ń bọ̀ aṣọ nǹkan kan nípa Ìjàbàtà tó sì ní ṣe pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá. Ẹ̀yin kan béèrè pé bóò ní ipò Ààrẹ Ọ̀nà Kakanfò ti jẹ́, à ń bọ̀, ẹ jẹ́ á máa mú ní kọ̀ọ̀kan. Ọdún tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀, ẹni tó bẹ̀rẹ̀ rẹ̀, ìdí tí wọ́n sì fi bẹ̀rẹ̀, gbogbo ẹ̀ la máa sọ. Ládẹrin jẹ́ baálẹ̀ àkọ́kọ́, nítorí pé lákòókò yìí Yorùbá nìkan kọ́ ló wà nílọrin o. Bọ̀gú ti débẹ̀, Tápà àwọn Núpé ti débẹ̀, àwọn Haúsá sì ti débẹ̀, ṣùgbọ́n kò tíì sí Fúlàní. Àwọn Fúlàní ò tíì dé, tí wọ́n bá sì wà wọn ò hàn, ìwọ̀nba péréte. Ládẹrin di baálẹ̀. Lẹ́yìn tí Ládẹrin kú, ó ní Alùgbé ọmọ rẹ̀ lónà tún jẹ baálẹ̀. Tá a bá sọ pé baálẹ̀ tó lẹ́yìn kan bèèrè ẹgbà tó jẹ́ baálẹ̀, àwọn wo lolóyè rẹ̀? Rárá, nígbà náà baálẹ̀ tó ń ṣàkóso lórúkọ Aláàfin ni. Kò sì sí Aláàfin kan, kò tí ì sí òpìtàn kan tó tí ìpìtàn rẹ̀ tí ò bá kan Ilé Ifẹ̀ lónìí, nítorí pé Ọ̀rànmíyàn ló tẹ Ọ̀yọ́ dó. Ọ̀rànmíyàn sì l'Aláàfin àkọ́kọ́. Ọ̀rànmíyàn ò sì kú sọ́yọ́, Ilé Ifẹ̀ ló kú sí, ó sì jọ Ọ̀ọ̀ni kó tó kú. Ló fi jẹ́ pé a ní Aláàfin tí èpè rẹ̀ bá pé yóò gba gbọ̀ngàn lé, yóò wá sí Ìpètúmọ̀lù. Apètúmọ̀lù ni ó mú wá sọ́dọ̀ Ọ̀ọ̀ni nífẹ̀. Nígbà tó bá yá á sọ bí wọ́n ti ń jẹ Aláàfin nígbà náà. Kò tí ì sí òpìtàn kan, gbogbo tẹ́ rí kẹ́ wí. Ṣé rí gbogbo èèyàn tá ń jà ní ìsìn, ìyàn tí ò lè ràn wá lọ́wọ́ ni. Ìgbà wo ni gbogbo èèyàn yìí sì bẹ̀rẹ̀? Ẹnìkan lọ̀gá, ẹnìkan lórí, ẹnìkan lọ́rùn. Aláàfin Ládìgbòlù kò bá Ọ̀ọ̀ni kankan jiyàn o. Aláàfin Adéyẹmí àkọ́kọ́ ò bá Ọ̀ọ̀ni kankan jiyàn. Ó bẹ̀rẹ̀ lórí Aláàfin kejì, Aláàfin Adéyẹmí kejì, Alówólódù, Adálémọ̀ Kọ́fówó. N tó fà àwọn òṣèlú ni àásọ̀ nígbà tó bá yá. Pàṣín òun náà tún jẹ baálẹ̀ kó tó wá kan Àfọ̀njá ọmọ rẹ̀. Kìíní kan nǹkan nígbà náà ẹni tó bá ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò títí lónìí wọn kì í bá Aláàfin gbèlú. Bóyá o bá Aláàfin tán nídìí ìyá, wọn kì í sábà fọ tó bá bá Aláàfin tán nídìí bàbá, wọn kì í sábà fi jẹ, wọn tí ẹmí jẹ ògbìn jẹrí jẹ Kakanfò. Ó lè jẹ ààrẹ mọ́. Tó o bá ti lè jẹ Kakanfò, ó kúrò nílùú fún Aláàfin ni. Tó ogun bá dé tẹ́ bá jọ ń lọ ogun, ṣùgbọ́n pé ẹ̀jọ lọ ogun, ó wà máa gbèlú pẹ̀lú Báṣọ̀run, pẹ̀lú Aláàfin, àgbò mẹ́ta ni yóò mú mi ń kòtò. Ó tún kú ẹnìkan tá ń pè ní Ṣọlágbẹrú. Òun ni baálẹ̀ Kúọ̀
Kúọ̀ náà jẹ́ ìlú kan nígbà náà tó náà wà lábẹ́ àkóso Ọ̀yọ́ empire. Ẹni ló jẹ́ kí Álímì àti Àfọ̀njá kí wọ́n mọ́ra wọn. Tí bá sọ fún yín pé kìí jẹ́ Álímì gánkọ́, orúkọ rẹ̀ ni Sálẹ̀ Ibn Jatta. Ibn Jatta kìí jẹ́ nígbà tó débí ló di Álímì. Now ẹjẹ́ àtẹ̀síwájú, àti wo Lágbèrè, àti wo Ṣọlágbẹrú, àti wo bí àwọn Ìbàrìbá àti àwọn Tápà bí wọ́n ṣe wà pẹ̀lú wọn tí wọ́n sì gbé ní àlàáfíà tó sì jẹ́ pé àkóso ìlú náà ó dúró dáadáa. Ẹ jẹ́ wá wo àkóso ìlú Ìlọrin ní ìsìn. Bí agbára ṣe bọ́ sí ọwọ́ Álímì gbogbo ẹ̀ là á sọ. Ṣùgbọ́n láti fi hàn pé títí di ìsìn gan o, Ìlọrin ti gbà gbígbé o. Àníṣe ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ wo Ìlọrin ní ìsìn. Èdè wo ni wọ́n ń sọ ní Ìlọrin? Ẹjọ́ títí kan ra ààfin ẹ́míà, èèyàn mélòó ló lè sọ Fúlàní? Títí lónìí èèyàn mélòó ló lè sọ Fúlàní? Ó fi hàn pé nígbà tí wọ́n dé minority ni wọ́n jẹ́. Àṣà wa, ìṣe wa, èdè wa wọn ò yí padà. A sì jọ ń gbé. Ẹ jẹ́ ká tún wá wo àkóso nǹkan à ń pè ní administration Ìlọrin. Ó pín sí ọ̀nà 5. Ìkíní ni ẹ́míà tó jẹ́ pé ìran Fúlàní, bẹ́ẹ̀ ni èèyàn kan ò lè jẹ́ ẹ́míà ńlọrin tí ìbá ṣe ìran Fúlàní. Lẹ́yìn rẹ̀ àwọn wo ni olóyè tí wọ́n lágbára nínú ààfin? Olóyè pọ̀ nínú ààfin, ṣùgbọ́n àwọn wo ló ní agbára, àwọn wo ló lẹ́sẹ̀, àwọn wo ló ní kìmí tá a lè sọ pé bí ọ̀rọ̀ bá tó ọ̀rọ̀ àwọn ló nílùú? Ẹni kìíní ni Balógun Alánàmú, Yorùbá ni. Gbogbo tó bá sì bí ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá pátá Balógun Alánàmú ni. Pátá gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá Balógun Alánàmú ní títí lónìí. Yorùbá ló ń jẹ́, yóò nílé tí ń jẹ́. Ẹ́míà kọ́ ní ìyàn, ilé wọn ní òyàn tí wọ́n wà á pìrìsẹ́ntì ẹ̀ fún ẹ́míà, tí wọ́n pìrìsẹ́ntì rẹ̀ fún ìjọba títí dòní. Wọ́n nílé tí wọ́n ti ń jẹ́ bá ti ń jẹ oyè káàkiri nílẹ̀ Yorùbá tó jẹ́ pé kò sí oyè ọ nílẹ̀ oṣù Òjíire. Ó fi kanra Ìbàdàn. Ó ní ọ̀nà tí wọ́n gbà jẹ́, ó sì láwọn tí ń jẹ́. Lẹ́yìn eléyìí ni Balógun Ajíkòbí. Ta ni Balógun Ajíkòbí? Ọmọ Ìṣẹ̀yìn ni. Ìran Arẹ̀sà sì ni. Ẹ má sì gbàgbé pé Arẹ̀sà àti sọ̀tàn wọn pé ọmọ Orò ní wàrà ni wọ́n, ọmọ Ògún sì ni wọ́n. Ṣẹ́rí àwọn ọba kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ wọn ò rújú. Àwọn ìlú kan wà ọ̀rọ̀ wọn ò rújú. Wọn ò bẹ́nikẹ́ni jiyàn. Àwọn àtẹnikẹ́ni ò tiẹ̀ ní gbọ́nmi sí omi òtó gbọ́lọ́ tí wá lára àlú tí ò sí gbọ́nmi sí omi òtó tó yẹ pé Yorùbá tààràtààrà, Yorùbá pọ́n mélé Oníṣẹ́yìn, ó sì ní Rẹ́sà. Balógun Ajíkòbí ló wà ní ìgbọnnu àwọn àlejò. Gbogbo àlejò tó bá wọ̀lú tí kìí ṣe Yorùbá, Balógun Ajíkòbí. Lẹ́yìn eléyìí ni Mọ́gàjí Ààrẹ. Number 1 Yorùbá, number 2 Yorùbá, number 3 Mọ́gàjí Ààrẹ. Òun ni ilé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá. Ṣé ti rí bẹ́ẹ̀? Alánàmú, Ajíkòbí, Mọ́gàjí Ààrẹ, Yorùbá làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ní ojúṣe tí wọ́n ní ìjókòó tó ga jù nínú ààfin ẹ́míà Ìlọrin títí di bá a ti ń sọ̀rọ̀ yìí. Lẹ́yìn ẹ̀ ó wá kan Balógun Fúlàní.
gbogbo ẹni tí jẹ́ Fúlàní pátá àti ilé Emir o ìtẹ́ni Emir fi ju Balógun Fúlàní lọ òun sì ní nọ́mbà 4 ká tó wá rí Balógun Gàmbàrí. Tẹ́ bá wá wò tí a bá mú Emir torí ipò Emir dádúró ni tá a sì mú Balógun Fúlàní Balógun Gàmbàrí ẹni pé wọ́n jẹ́ mẹ́ta. Tá a bá wá bọ́ sí ti Yorùbá Balógun Alánọ̀mú Balógun Ajíkòbí àti Mọ́gàjí Ààrẹ àwọn náà jẹ́ kí ni wọ́n jẹ́ mẹ́ta. Wọ́n sì ń ṣe ìlú wọn àlàáfíà sí ìjọba ètò ń tò. Wọ́n sọ fún wa mo ní káwọ èdè tí wọ́n ń sọ nínú ìlú àti Balógun Gàmbàrí àti Balógun Fúlàní àti Mọ́gàjí Ààrẹ àti Emir àti Alánọ̀mú èdè Yorùbá ní gbogbo wọn ń sọ. Èdè míì tí wọ́n bá sọ èdè Lárúbáwá ni. Fún àpẹẹrẹ tí wọ́n bá sọ pé ṣéhù kìí ṣèdè Fúlàní o kìí sì ṣèdè Haúsá. Bí wọ́n bá ń gbàdúrà fún Emir torí mi ti lọ bẹ̀ bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta tí mo sì rí bàbá wa Emir Ṣùlú Gàmbàrí mo rí bí wọ́n ṣe ń kí wọn. Tá a bá sì wo ìtumọ̀ ṣéhù ò túmọ̀ sí kábíyèsí nínú èdè tiwa. Olórí ẹ̀sìn lè jẹ́ ṣéhù ẹni sì dàgbà àgbàlagbà a lè pè ní ṣéhù. Ṣùgbọ́n ọ̀nà tó wù ká pé ó ní mo fi ń sọ pé àwọn èèyàn wa ní Jẹ́bà nígbàtà bá kí bàbá wa dé bára tán tá a gbé ṣéhù àìsàn wá sọ pé kábíyèsí o ẹ gbìyànjú. Ṣùgbọ́n kí ló dé tẹ́ ẹ̀ kúkú jẹ́ ká kí bàbá bí wọ́n ti kí bàbá nílẹ̀ Òtù Òjíire ká kí bàbá pé kábíyèsí o. Bí a bá wo gbogbo ń ta ti ń wí látàárọ̀ ń ta fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ní wípé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni. Nígbà tí bàbá wa Adéyẹmí kẹta tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí àwọn ìlú kan nígbà náà wọ́n ń bọ̀ wọ́n ya ọ̀dọ̀ Emir bàbá lo gbólóhùn kan pé mo wá ṣe àbẹ̀wò sí ilẹ̀ mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí tá a bá dé yìí ẹ̀bẹ̀ tí mo tún ń bẹ̀ náà ni mo tún ń bẹ̀ bàbá mi. Mi ò ní bẹ̀ bàbá Ọọ̀ni Ìrìṣà lónìí. Bàbá mi Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù Kìíní ẹ ti fọmọdé joyè bàbá àgbà lẹ́ẹ̀fì lò ẹ̀mí yín á gùn ẹ mọ̀ ṣe. Ṣe rí iṣẹ́ tá a gbé lé yín lọ́wọ́ iṣẹ́ tó ga ni. Mo bẹ̀ yín ṣe rí gbogbo àwọn ọba táàrin yín Ògún pẹ̀lú tiwọn. Mo sọ níjọ́sí ẹ mọ̀ Bíbélì dáadáa. Mo sì bẹ̀ màmá olórí ẹ mọ̀ Bíbélì dáadáa. Kí ni ìpinnu tẹ́ ẹ bọ́ lọ́rùn ní Canada kó tó dáhùn àdúrà yín kó tó fi yín síbẹ̀ torí kìí ṣe ẹnìkan lẹ́dùnkù yìí. Mo mọ̀ pé lára àpinnu tẹ́ ẹ bọ́ lọ́rùn ní kò sí láti bẹ́ ẹnikẹ́ni yóò dì. Mo bẹ̀ yín bàbá ẹ̀mí yín á gùn mú tuntun sọ ẹ̀ sì máa ṣe. Ilé bàbá yín wà nílé Ifẹ̀ o. Kò sí bá a ṣe fẹ́ sí ilé Ọ̀rànmíyàn wà nífẹ̀. Ilé Ifẹ̀ ń retí yín o. Kí ni bá ti dùn tó sẹ́ẹ̀? Àní lásìkò tá a wà tí gbogbo ẹ̀ ń mì lògbòlògbò tí gbogbo ẹ̀ ń dàrú yìí tí ò ṣẹlẹ̀ rí tó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nílẹ̀ wa tí wọ́n ń jí wa gbé tí wọ́n ń jí wa lọ́mọ gbé tí wọ́n ń kó wa lọ́mọ wọgbó tí gbogbo nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí kò sí skul. Ṣé ẹ̀ rí pé a ti fẹ́ dàbí àwọn ará òkè kan ọ̀hún tọ́mọ tí wọ́n ń lọ léèwé?
jí àwọn ọmọ wọ̀nyí àti olùkọ́ gbé, àwọn olùkọ́ ò ní daṣẹ́ sílẹ̀. Mo sọ́sẹ̀ tí ẹ̀yin bàbá yìí tí ẹ bá fohùn ṣọ̀kan, ìyà ó jẹ ilẹ̀ ó tù ògiri o. Gbogbo tó wù kó jẹ́ bàbá, tó wù kẹ́ ti gbọ́, tó wù kẹ́nikẹ́ni ti sọ, àpìtàn pọ̀, ẹlòmíì á sọ̀rọ̀ míì, láìpẹ́ láìjìnà àgbà àwọn ọmọ lérin ọlọ́gbẹ́ ńlá, àgbà àwọn lálejò ní stúdíò. Tí wọ́n gbọ́, mo mọ̀ pé ọkùnrin Adédayọ̀ Victor kì í sorúkọ ẹ̀ nìyẹn. Ó ń yọ orúkọ yẹn lò ní kì í sorúkọ tó jẹ́ gangan nìyẹn. Bóyá orúkọ rẹ ni, bóyá orúkọ rẹ kọ ogun ní sí nímú èpè ìsìníjà, èyí tó ń forí rẹ gbà lé pè lójoojúmọ́ yóò bá ọ. Torí pé tọ́ ọ da ilẹ̀ Yorùbá, ilẹ̀ òtù òdúrí, tọ́ ọ dàrú dé. Ṣé nígbà tí mo ń sọ̀rọ̀ ní ìsìn, mo ní lọ rí bọ́ sí abẹ́ Ọ̀yọ́ Empire, ṣé rán ni? Kí ni mo fẹ́ gbà ní kí n wá sọ pé kò rí bẹ́ẹ̀, wọ́n mú Aláàfin kan lẹ́rú, wọ́n wá tà sí Ọ̀yọ́, wọ́n ń gbà ń tà sọ́yọ́, làwọn Fúlàní wá. Bàbá, gbogbo àwọn bíi Jóábù tó yí Dáfídì yín ká, Ọlọ́run á fi iná tú wọn ká. Ọlọ́run á yan àwọn èèyàn, àwọn onímọ̀ràn rere, Ọlọ́run á yan tì yín. Bàbá Ayọ̀lá Dìgbòlù, ẹ̀mí yín ti gùn, ó ti dùn, ó ti pọ̀, ó ti pẹ́, lágbára Ọlọ́run bàbá kò ní kan. Ẹ ń gbìyànjú, ẹ tún fi kún ìsapá yín. Ẹ jẹ́ àdàdúró níbí lónìí, ṣùgbọ́n kí n tó lọ, ẹ jẹ́ kí n sọ díẹ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò. Láìpẹ́, a nírètí pé wọ́n máa dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n tá a bá tún ìwà wa ṣe, kò sí tó lè yanjú ìṣòro wa. Tó lè yanjú ìṣòro wa, òun ni ká wà ní ìṣọ̀kan, ká wà lójú alákan fi sọrí. Ṣebí bí ọba dé báwọn ẹ̀wọ̀n èèyàn wa náà ni ó darí wọn. Àwọn ọba ajagunbalẹ̀ ńkọ́, àwọn ọba pàálù, àwọn náà ńkọ́, àwọn aṣẹ̀mọ́lù ńkọ́, àwọn tó ti ṣẹ́mọ̀ pé ní ìsìn àwọn kan wà ní Nàìjíríà tó yẹ pé òfin ìjọba ò lè mú wọn, kò dàbí ayé Awólọ́wọ̀. Akànbú Awólọ́wọ̀ ni ọba kan gbà náà, mi ò ní dárúkọ ọba, mi ò sì ní dárúkọ ìlú rẹ̀, tó pa ọmọdé kékeré kan tó yọ ojú ẹ̀. Àwọn Awólọ́wọ̀ ní kí wọ́n hàǹgì ẹ̀, wọ́n sì hàǹgì ẹ̀. Àwa ní ká kọ́kọ́ tún ìwà wa ṣe. Ẹ bá dé Oǹdó lánàá, tẹ bá ríṣẹ́ táwọn Àmọ̀tẹ́kùn ṣe ń bẹ̀, wọ́n wọgbó. Àwọn tí wọ́n ti jí gbé wọ́n kó jáde, ìlú ẹkùn náà tún ti dé, OPC wà ń bẹ̀. Ṣùgbọ́n bá a bá ṣọ́ra, tá a sì ṣàkóso àwọn ètò yìí dáadáa, yóò tó àkókò kan, àwọn tó yẹ kí wọ́n dáàbò bò wáyé náà ni wọ́n máa bára wọn jà, tí wọ́n máa para wọn. Ìlú ẹkùn ò ní fẹ́ rí OPC, OPC ò ní fẹ́ rí Àmọ̀tẹ́kùn, Àmọ̀tẹ́kùn ò ní fẹ́ rí state police, state police ò ní fẹ́ rí federal police. Àwọn aráàlú náà láà sì máa jìyà rẹ̀. Lékè gbogbo rẹ̀, mo fẹ́ gbà wá nímọ̀ràn, ètò òṣèlú ti dé. Ẹ jẹ́ a ṣe jẹ́jẹ́. Má tẹ̀lé olóṣèlú kankan lọ pààyàn. Irọ́ ni wọ́n ń pa, àwọn ni wọ́n ń dà kiri bí ẹ̀dà. Àwọn ló máa ṣẹgbẹ́ aláta láàárọ̀, wọ́n tún máa ṣẹgbẹ́ oníbú lálẹ́. Ẹgbẹ́ aláta tó bàjẹ́ tó ní òdá, ó tún máa tún rí, ó tún lọ ọbẹ̀. Adìyẹ lolóṣèlú, ibi àgbàdo bá ti wà lẹ́ ti máa rí. Àgbàdo ó sì ní àgbàdo tó yẹ kémi jẹ kí wọ́n jẹ, òun làwọn ń jẹ. Mo bẹ̀ wá, bíbò bá ṣe é jẹ ẹ̀yà dìbò. Ṣùgbọ́n bọ́ bá rí pé ó léwu fún ẹ̀mí rẹ láti dìbò, takété sẹ́yìn o, bó kú, Nàìjíríà ọmọ jẹ́ Nàìjíríà. Òótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ, mi ò discourage ẹnikẹ́ni láti ṣojúṣe ẹ̀. Bọ́ bá sì wá rí tí a ń sáré bọ̀, máa rí n tó ń lé mi kí n tó sá, okú tán. Má béèrè kí ló ń lé wọn o, ìwọ náà kọ́kọ́ sá ná. Ń bọ̀ bá wá sá, kọ̀ wá béèrè kí ló ń lé wọn. Ní Ìlá-Bàdàgbé ètò tònírọ̀sí, gbogbo wa pátá ibi tó rọrùn ni ó kọ sí wa. Nígbà tá a bá pàdé, a wá tẹ̀síwájú.
nínú bó lọ̀rọ̀ Àfọ̀njá ti jẹ́ gan-an o. Bó l'Àfọ̀njá àti Álímì ṣe pàdé, kí ló ń tó fa ọ̀rẹ́ wọn, kí lẹ̀kọ́ tá a lè rí kọ́, kí ló sì fàjà wọn. Ẹ ràn wá lọ́wọ́. Bí a bá ṣe ètò lẹ́ẹ̀kan, ẹ rántí pé ẹnjìníà wà tó yín sókè yín sílẹ̀ yóò jẹun oníyàwó lọ́mọ. A rí bó sí jẹnẹrétọ̀, a ra dátà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ sì ń béèrè ọ̀rẹ́ mi láti Ìrágbìjí, mo dúpẹ́. Bàbá wa kábíyèsí ẹlẹ́rìnmọ̀, ẹ̀mí yín á gùn bàbá. Mo dúpẹ́ fún ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ ìsítí tẹ́ sọ fún wa láti tún tẹ̀síwájú. Mo dúpẹ́, Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ bàbá. Lágbára Ọlọ́run ìtẹ́ ò ní gbóná mọ́ yín. Bàbá ni alága lọ́balọ́ba tó jẹ́ ti ọmọ ọba, tó jẹ́ ọba aládé ọba Lùfọ̀n nípínlẹ̀ Ọ̀ṣun. Léyìí tó yẹ pé wọ́n súnmọ́ 50 tí wọ́n bá jù bẹ́ẹ̀ lọ àti baálé àtọba. Ọlọ́run á jẹ́ kẹ́ mọ̀ sí bàbá. Mo kí gbogbo wa a kú ìgbà yìí. Lágbára Ọlọ́run yóò dẹ̀ wá lọ́rùn, kò ní ní wá lára o. Ire o.